AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ọ̀rọ̀ tó ń lọ yánrin lórí ayélujára lórí pé àwọn àáfàá ìdànù sí wọn ìdànù sí. Ṣe rí nǹkan díẹ̀ lè nǹkan máa sọ lórí ọ̀rọ̀ yìí. Nǹkan díẹ̀ ni máa sọ. Kọ́ máa lè sọ ní pé ọ̀rọ̀ tí K1 The Ultimate yẹn wọ́n ò fẹ́ lo wọ́n wá ṣàtẹ́nù, wọ́n ò fẹ́ lo wọ́n wá gbẹ́nu sí bó ṣe lo Ganu sí. Kò dẹ̀ jẹ́ kí ó rí bẹ́ẹ̀. Àmọ́ a ti wádìí lọ, a ti wádìí bọ̀. A rí pé kò ń ṣe àwọn àáfàá tó wá níjọ́ kẹta prayer fún mọ́mì wọn. Kò ń ṣe àwọn àáfàá tó wá níjọ́ 7 days prayer fún ìyá wọn ló ń bá wípé wọ́n wá Ganu sí. Nínú ọ̀rọ̀ K1 The Ultimate, wọ́n sọ pé ìjọ́ tí ìyá wọn kú báyìí, tí ìyá ti kú báyìí, làwọn àáfàá ti wá sílé àwọn, wọ́n ti wá tò síbẹ̀. Ní tó jẹ́ pé àwọn àáfàá tó ti ń dà wọ́n láàmú tẹ́lẹ̀, tí wọ́n ti ń dà wọ́n láàmú tẹ́lẹ̀, wọ́n wá tò sí ẹnu ọ̀nà ilé àwọn gẹ́gẹ́ bí ìyá ṣe kú. Ṣé ẹ ti ń retí kí ìyá kú tẹ́lẹ̀ ni kẹ́ tó wá síbẹ̀? Because bàbá tó sọ̀rọ̀ yẹn ó mọ̀ nǹkan tó ń sọ, but ọ̀nà tí wọ́n gbà sọ ni kò tọ́, wọ́n mọ̀ nǹkan tí wọ́n sọ. Kí ni ìdí tí àwọn àáfàá yẹn náà ṣe lọ sí ilé K1 ní kétékété tí ìyá ẹ̀ ṣe kú? Fine, àwọn bá kẹ́dùn ni, kò síyàn tó lè báyàn kẹ́dùn. Àmọ́ tẹ̀sí jẹ́ kó ránṣẹ́ pé kò ìránṣẹ́ pé ẹ̀yin ti débẹ̀, ẹ ti dé ilé K1. Nínú ọ̀rọ̀ K1 tó sọ pé ilé bàbá òun wà ń bẹ̀, ẹ lọ síbẹ̀, ilé ìyá òun wà ń bẹ̀, ẹ lọ síbẹ̀, ó ṣiṣẹ́ pé ilé tó ń wọlé wá. Ṣé ilé K1 nìyá kú sí ni? Ṣé ilé K1 nìyá kú sí lórí pé ilé K1 lẹ lọ? Ó dẹ̀ sọ pé gbàtẹ́ ti wá sílé òun, òun ti fún yín nǹkan tóun lábẹ́ láti fún yín, ṣe bí ẹ̀dẹ̀ máa lọ. Ó ní àwọn àáfàá yóò tún lọ, ó ṣe lọ́ tún dúró. Bí nǹkan tó fà á tóun ṣe ní kó má gbà àwọn àáfàá láàyè yẹn, àwọn àáfàá yẹn láàyè kọ́ wọnú compound òun nìyẹn. Ìjọ́ kejì tó ń bá àwọn Esther Bekele sọ̀rọ̀ àti máa tó ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ ló ti dún gbólóhùn yẹn mọ́ gbólóhùn pé àwọn àáfàá Ganu sí. Ọ̀rọ̀ yẹn pọ̀ torí bẹ́ẹ̀ sọ pé àwọn àáfàá yẹn wọ́n kó gbogbo àáfàá pọ̀ ni. Ká ní wọ́n yàn náà pé àwọn àáfàá báyìí ládùúgbò báyìí ni o bọ́ bẹ́ẹ̀ ni pé àwọn àáfàá kó gbogbo wọn pọ̀ ní gbogbo àáfàá lẹ́kọ̀ọ́ pàpàtà gbogbo àáfàá ló jáde fún yín. Gbogbo àwọn àáfàá pàpàtà láti Èkó ni o, láti Ìbàdàn ni o, láti Ìlọrin, gbogbo àáfàá ló jáde fún yín K1 The Ultimate. Torí pé ṣe lẹ kó wọn pọ̀, ẹ máa yànnà ọ̀nà ẹ̀ ń tẹ̀ ń bá wí, àmọ́ kò tún wá tọ́nà kẹtù wá ní odidi àáfàá Ọlọ́run Ganu sí. Kí lẹ fẹ́ fún wọn? Èyí lẹ fẹ́ gbé fún wọn tẹ́lọ̀ Ganu sí. Àwọn àáfàá àwọn tó lọ yẹn lèmi rí bá rí o, mi ò bá àwọn àáfàá rí. Àwọn tó lọ tán tí K1 náà Ganu wálé òun yẹn, àwọn ni mo rí bá rí. Torí ká ní pèbà tí wọ́n ti fún nǹkan tí wọ́n fẹ́ tí wọ́n fún yín ni tẹ́tí lọ ní gbólóhùn Ganu sí yẹn kò ní jáde lẹ́nu K1 The Ultimate. Àmọ́ kọ́lọ̀ máa ṣọ́ wa, kọ́lọ̀ máa yẹ ká ṣì sọ. Orúkọ báyìí náà ṣẹlẹ̀ sí Tọ́pẹ́ Àlàbí tó sọ fún aláṣeyọrí pé Ọlọ́run olópè. Tẹ̀bá wọn sọ̀rọ̀ náà gbà náà ó ti pẹ́. Àmọ́ kọ́lọ̀ máa yẹ ká ṣì sọ. Nǹkan tẹ́mi kan máa sọ lórí rẹ̀ nìyẹn. Mo máa play fọ́nrán tí Akéwùgbà Gold tí wọ́n ti sọ̀rọ̀ wá kẹ́pẹ́ fún àṣà tó sọ pé àwọn ti pe K1 The Ultimate tí wọ́n dẹ̀ ṣàlàyé pé K1 fúnra náà fi sober. Àwọn náà fi sober pé kọ́tà àwọn sọ yìí ó ju ẹnu àwọn lọ, kò jẹ́ káwọn sọ. Àmọ́ wọn ò fi sober nídàkejì náà nítorí pé àwọn àfáà tó ń sọ̀rọ̀ pa yìí náà wọ́n làwọn ti fún wọn àwọn ti fún wọn kọ́tà àwọn lábẹ́ láti fún wọn ẹ̀tọ́ wọn láti máa lọ. Kí ló tún wá ń dúró ṣe? Àwọn nǹkan tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ nǹkan ọ̀rọ̀ tí K1 bá Akéwùgbà Gold sọ. Bàbá náà dẹ̀ ti apologize, àmọ́ kí K1 fúnra wọn jáde kí ló fẹ́ take yín? Wọ́n fún yín opportunity àti apologize publicly, ẹ decline. That's the best thing. Ẹ fúnra yín jáde, ẹ sọ̀rọ̀, ẹ apologize kó dẹ̀ tọ́ síbẹ̀ káwọn afáàkọ́ yọnu sí
ẹ̀yin náà lè kọrin ẹ máa yọ́nú sí mi ẹni bá yọ́nú sí mi ìyọ́nú Ọlọ́run ọba òun là ó máa so ẹ̀yin náà ẹ jáde ẹ apologize káwọn afá yọ́nú sí yín kó dẹ̀ tán síbẹ̀ gbogbo afá ti ń tàgé yín kiri báyìí tó ti ń gbé tó ti ọ̀rọ̀ Ganu sí àlọ́sọ báyìí bíbẹ̀ náà gbé fọ́nrán bẹ́ẹ̀ tẹ́ gbé lejú ní fídíò tẹ́ ti lejú ẹ níjọ́ kò kú ya yín Ọlọ́run mọ̀ tẹ́ níjọ́ yẹn o kí wọn ojú yẹn pọ̀ o ojú yẹn pọ̀ gan ẹ lejú yẹn gidi gan ni everybody gbé ọkọ kódà àwọn tó ń ṣe kíní undisputed sticker báyìí bẹ́ẹ̀ láti dáhùn kan náà tó ń jẹ ṣingọ́m tó ń jẹ ojú parapara lẹ́yìn so nǹkan tí mo ní kí mo wá fún yín ni ẹ gbọ́ nǹkan tá a fi gba góòlù bá kí wọ́n àjọ tì mí sọ kò jù bẹ́ẹ̀ lọ tó bá yẹ kí gba ọkọ yín lélẹ̀ ẹ máa subscribe to the channel wa bá ṣe mú wá fún yín bá ṣe náà láyé mú wá fún yín kí ló gbà ẹ máa subscribe ẹ máa like ẹ máa comment ẹ máa share. mo pe K1 the ultimate wọ́n gbé kọ́ọ̀lù àjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́rin ló jáde nínú ọ̀rọ̀ K1 ẹ̀yin àfáà ìdí tẹ́ fi gbọ́dọ̀ bínú nìyẹn. ó hàn nínú ọ̀rọ̀ ẹ̀ kó wá disturbed pé kí lè léyìí tó ṣẹlẹ̀ yìí ó tún wá hàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìgboro ó tún hàn bẹ́ẹ̀ náà pé kò tún wá disturbed. méjèèjì lẹ́yìn orí tí wọ́n bá mọ ọ̀rọ̀ study dáadáa mo wá rí point oríṣi mẹ́rin nínú ọ̀rọ̀ K1 àkọ́kọ́ point ni pé ọ̀rọ̀ wọn ganu sílẹ̀ wọn ò ganu sílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó jáde ní ìwọ̀yọ̀kíní yìí kì í ṣe ọ̀rọ̀ tó jáde ní ọjọ́ tí wọ́n ṣàdúrà ọjọ́ kẹta kì í ṣe ọjọ́ yẹn ni ọ̀rọ̀ yẹn jáde o. K1 ní establish ẹ̀ pé bí wọ́n ṣe sin màmá òun tán láàárọ̀ Wednesday làwọn àfáà kan ládùúgbò náà tí wọ́n ń tò sẹ́nu ọ̀nà ilé òun fún wọn ní nǹkan tóun lágbára òun rò pé wọ́n á túká wọn ò túká ó dé lẹ́fù kan tóun ni wọ́n má jẹ́ kan wọnú géètì mọ́ wàhálà yìí ti fẹ́ pọ̀ jù àárọ̀ yìí náà ni màmá kú wàhálà ṣe wá pọ̀ tó báyìí àárọ̀ ọjọ́ kejì òun wà pẹ̀lú ẹni táwọn ẹjọ́ ń sọ̀rọ̀ ló ń kàn fi yẹn ṣe example pé kó wá wo àwọn àfáà yẹn wọ́n ṣe ń dà wọ́n láàmú wọ́n ga ẹnu sílẹ̀ tóun wí àwọn tí wọ́n wá bá wọn níjọ́ òkú wọlé kì í ṣàwọn tí wọ́n sìnkú o kì í ṣàwọn bàbá ìmáàmù o àwọn àfáà kan bẹ tí wọ́n ti fìtínà ayé òun rí tẹ́lẹ̀ tí wọ́n ti fẹ́ yọ ayé lẹ́mìí òun àwọn ni wọ́n ń tò sẹ́nu ọ̀nà tóun kì í ṣe àwọn àfáà tí wọ́n wá ní ọjọ́ kẹta lòun bá wí ó láwọn àfáà náà ó ti máa mọ̀ bí àwọn àfáà wẹ̀rẹ̀ kan ṣe máa ń ṣe tí wọ́n máa dàyàn láàmú èmi nìyẹn ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ìyẹn ló jẹ́ kó wọ́n determine pé àdúrà ọjọ́ kẹta àwọn àfáà tó lóko tí wọ́n níyì lára tí wọ́n ní stain òun lójú àwọn àlejò òun àwọn lòun ó pè lòun fi pé gbogbo ẹni tó wà àwọn àfáà yẹn lòun bá wí ọ̀rọ̀ yẹn dẹ̀ ti jáde láti àárọ̀ ọjọ́ kejì ọjọ́ tí màmá kú ọ̀sán ọjọ́ kejì yẹn lèmi lọ kí K1 ìrọ̀lẹ́ ọjọ́ yẹn ni fídíò yẹn go viral kódà kálẹ̀mí náà rí fídíò yẹn kí n tó lọ ni mi ì bá tí lọ mo ti kúrò níjẹ̀bú mo ti dé Ìbàdàn mi kí n tó máa rí fídíò yẹn kó tó máa go viral lọ́tún lósì eléyìí tó túmọ̀ pé ọ̀rọ̀ tóun sọ níbẹ̀ tí wọ́n bá lọ wò òun ò sọ yí pé wọ́n á ganu sílẹ̀ past tense ni kì í ṣe future tense ètò mi pé n tó ti ṣẹlẹ̀ kọjá ni kì í ṣe pé gbogbo àfáà lòun kó pọ̀ àwọn tá fẹ́ yọ ayé lẹ́mí òun tá wá bò ń bá di ilé òun n tóun ní òun fún wọn bẹ̀tì kò tẹ́ wọn lọ́rùn. mo bọ̀ ìyẹn ló jẹ́ kóun ṣe nǹkan ló jẹ́ kóun sọ̀rọ̀ yẹn. Number 3 ibi tóun ti ń sọ̀rọ̀ yẹn òun sọ̀rọ̀ yẹn faintly bí ìgbà tó ọ̀rẹ́ méjì ń sọ̀rọ̀ tàbí ẹni tó close mọ́ọ̀yàn àwọn family members òun sì ń bẹ́ẹ̀ ló ń kàn sọ̀rọ̀ yẹn pé láti ìgbà tí màmá ti kú wọ́n lọ lé bàbá mi wọ́n lọ lé màmá mi ọ̀dọ̀ mi náà wá ganu sí àwọn àfáà yẹn lòun ń rìvásì ọjọ́ kẹta àdúrà ọjọ́ kẹta ò tí ì dé kò tí ì ṣẹlẹ̀ káwọn yẹn lọ wo ọjọ́ tí fídíò yẹn jáde wọ́n á rí wípé kò tí ì ṣẹlẹ̀. Number 4 níbẹ̀ ni wípé ta ló sọ pé òun ọ̀ka àwọn àfáà kan ta ló sọ pé òun yẹ̀yẹ́ àwọn àfáà tóun ọ̀bá
káàfáà kún ni òun ò ní gbé màmá òkú màmá òun táwọn sin láàárọ̀ ọjọ́ yẹn kóun wá gbéra immediately pé mo gbọ́dọ̀ lọ pọ́n àfáà kan lé tó ń bá pọ́n àfáà kan lé gbogbo ayé lò gbogbo àfáà lòun ti pẹ́ lé òun gan ò mọ implication pé òun fi òkú sílẹ̀ ńlé òun tó yẹ káwọn èèyàn máa wá kí òun wá dìde òun lọ bá mufti Diab òun lọ bá wọn ṣayẹyẹ tí ọmọ tí wọ́n ti ń lọ lé ọkọ àbí tí ń fẹ́yàwó káwọn èèyàn kan tiẹ̀ gbé yẹn síbẹ̀ pé sóhun ọmọ yìí àfáà lòun ṣe lé. Number 5 níjọ́ tí wọ́n ń ṣàdúrà yẹn òun gbọ́ngbọ́n kóhun mọ́ jókòó táwọn àfáà tó bá jẹ́ pé òun ètò àwọn àfáà ni òun lè lọ jókòó síbòmíì òun dà mọ̀ pé gbogbo èèyàn ńláńlá tí ń wá rúbọ̀ wọ́n wà báwọn bí òun jókòó òun lè fowó sílẹ̀ fáwọn àfáà náà bẹ́ẹ̀ àwọn jọ jókòó ni láti bẹ̀rẹ̀ dópin gẹ́gẹ́ bí respect fáwọn àfáà. Kí ló wá fà á táwọn èèyàn fi wá ń ṣépè fóun báyìí? Ó wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ni màá wá bẹ gbogbo àfáà ilẹ̀ Yorùbá pé kán mú dání pàápàá jùlọ àwọn tí wọ́n ka ọ̀rọ̀ yẹn kún ju bó ṣe yẹ lọ. Ó wá sọ fún mi pé ẹ bá mi sọ fún wọn o àwọn kan ni mò ń bá wí o mi bá wọn wí o àwọn àfáà tó wá ń dà mí láàmú ládùúgbò ni o mi bá wọn wí o. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.